mọ̀ràn pàtàkì fún gbogbo àwa tá à ń kéwú lọ́wọ́ àbáwa tá ṣẹ̀ṣẹ̀ ń jáde láti lè kéwú àbí àwa tá ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní kéwú gbogbo yín pátá ẹ wá gbọ́ o gbogbo ẹ̀yin àwọn ilé kéwú ńláńláńláńláńláńlá gbogbo ẹ̀yin tẹ̀ wá lè kéwú tẹ̀ ń kéwú lọ́wọ́ àtẹ̀yin tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń jáde àbáwa tá tẹ̀ ti jáde gbogbo yín pátá ẹ wá gbọ́ o àníyàn wo ló fi kéwú bìrẹ̀ léèrè àníyàn wo ló fi kéwú ṣé torí kò lè fi kéwú jẹun ni àbí torí kò lè fi mọ Ọlọ́run àbí torí kò lè fi kéwú kó fi máa ṣe 419 ló ṣe ké ni àbí torí kí ni béèrè lọ́wọ́ rẹ béèrè lọ́wọ́ ara rẹ pé torí kí ló fi kéwú. Àkọ́kọ́ náà gbogbo àwa tá à ń kéwú lọ́wọ́ tó bá jásí pé torí pé kò lè bá fi kéwú ṣe jálàbí ló ṣe kéwú wá gbọ́ òdodo ọ̀rọ̀ kò sọ́nà ń bẹ́ẹ̀ kò sí kíni kò sí ọ̀nà ń bẹ́ẹ̀ torí iṣẹ́ jálàbí ti bàjẹ́ o kò sọ́nà níbi jálàbí mọ́ o kò sọ́nà ń bẹ̀ mọ́ o tó bá jásí pé torí jálàbí ló ṣe ń kéwú tètè lọ tún àníyàn rẹ ṣe o tó bá jásí torí pé o fẹ́ fi mọ Ọlọ́run ló ṣe kéwú Ọlọ́run á sun ẹ́ lẹ́san o tó bá jásí pé torí kò lè fi kéwú jẹun kò lè fi ṣe jálàbí ló ṣe ń kéwú àkọ́kọ́ náà iṣẹ́ jálàbí ti bàjẹ́ iṣẹ́ jálàbí ti ṣe kí ni iṣẹ́ jálàbí ti bàjẹ́ kò sọ́nà ń bẹ̀ mọ́ ojú àwọn èèyàn ti là ojú àwọn èèyàn ò dúdú mọ́ o Ànábì ní kúlìlẹ̀ hakọ̀ walau kana muran Ànábì ní sọ òdodo bó ti ń kókòrò tó Ànábì ló sọ bẹ́ẹ̀ òdodo ò ní ká má sọ òun o gbogbo ẹ̀yin lè kéwú lálálálálálálálá tẹ́ ń produce virus jáde àmọ́ yín o àmọ́ ilé kéwú gidi tí wọ́n produce nǹkan gidi jáde nǹkan gidi ilé kéwú gidi nǹkan gidi ni ó jáde ń bẹ̀ gbogbo ẹ̀yin lè kéwú tẹ́ ń produce virus jáde tó jásí pé táwọn ọmọ yín bá kéwú tán jálàbí ni wọ́n lọ ń jókòó tì irọ́ ni wọ́n pa fáwọn èèyàn kọ́ máa lu 419 káàkiri ni òun ni ó gbé dání ẹ sọ fáwọn ọmọ yín wípé kò sọ́nà bí jálàbí mọ́ jálàbí ò tà mọ́ jálàbí ò tà mọ́ o ẹ jẹ́ sọ fún yín jálàbí ò tà mọ́ àwọn àfáà ẹ̀sìn ò dákẹ́ gbogbo àwọn àfáà àgbààgbà ò dákẹ́ àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà ẹ̀sìn wọn ò dákẹ́ irọ́ bàbá Sheikh Imran Eleha àwọn afáwa Sheikh Saheed Shittu àwọn afáwa Sheikh Mofolorunsho àwọn afáwa ẹ̀sìn gbogbo àwọn afáwa ẹ̀sìn tó jáfẹ́ ẹ̀sìn gbogbo wọn àjojúmọ́ ló ń pariwo tí wọ́n dákẹ́ pé àníṣe jálàbí kò sí nínú tọ́lọ́run lọ́wọ́ sí kò dẹ̀ sí nínú nǹkan tí ànábì lọ́wọ́ sí ojú ọ̀rìn ẹ̀dẹ̀ ti ń là gbogbo irọ́ tẹ̀ ń pa fáwọn èèyàn àṣírí yín ti tú so gbogbo owó tó wá wà lè kéwú gbogbo àwa mìíràn kára mi wọ́n o gbogbo àwa tá a wà ń lè kéwú lọ́wọ́ báyìí tá à ń kéwú lọ́wọ́ àbáwa ta ṣẹ̀ṣẹ̀ jáde tó jásí pé àníyàn rẹ torí kò lè fi kéwú jẹun kò lè wá jókòó ti jálàbí kò sọ́nà bẹ́ẹ̀ o jálàbí ti bàjẹ́ o tó bá lọ jókòó ti jálàbí kò sẹ́ni tó máa patronize ẹ o ebi á pa kísà sí ẹ lára tètè lọ wá ṣẹ́ṣe tètè plan ìgbésí ayé rẹ tètè lọ wá iṣẹ́ ṣe gbogbo ìwọ tó jásí pé bàbá rẹ àfáà ni tó wá jókòó pé o fẹ́ jẹ kàlífà ó wá lọ ṣiṣẹ́ o fẹ́ jẹ kàlífà bàbá rẹ ó wá lọ wá iṣẹ́ ṣe ìwọ náà fẹ́ jókòó ti ṣe jẹ́ lábí bàbá ẹ̀ ó sì kéré o gbogbo àwọn ọmọ àfáà tajà máa fáà tó fẹ́ jẹ kàlífà bàbá rẹ tètè lọ wá iṣẹ́ tó máa ṣe ń sìn má lọ kò sọ́nà bí jálàbí mọ́ o
kò sí ọ̀nà níbi jálàbí mọ́. Jálàbí ti cast. Jálàbí ti bàjẹ́. Àwọn afárá Saheed Shittu Muhammadu Jayawan. Ojoojúmọ́ náà ń pariwo. Wọ́n ti la àwọn èèyàn lójú. Ojú àwọn èèyàn ti là. Wọ́n ti já àwọn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti já. Gbogbo irọ́ tẹ̀ ń pa. Gbogbo àwọn àràkárà tẹ̀ ń dá àṣírí yín ti ń tú. Àṣírí yín ti ń tú. Gbogbo ẹ̀yin ò pindán dẹ̀ rẹ̀ yẹn tẹ̀ ń pindán. Ìjà sí pé idán yẹn lè fi mú àwọn èèyàn. Àṣírí yín bọ̀ wá tú o. Gbogbo idán tẹ̀ ń pa irọ́ tẹ̀ ń pa. Àṣírí yín bọ̀ wá tú. Àfi tẹ́ bá tó jáwọ́ kúrò ńbẹ̀ o. Àfi tẹ́ bá jáwọ́ kúrò ńbẹ̀. Tẹ́ bá jáwọ́ àṣírí yín bọ̀ wá tú. Ìmọ̀ràn pàtàkì lélẹ́yìí. Ìmọ̀ràn pàtàkì fún gbogbo àwa táwa ń lé kéwú tá ń kéwú lọ́wọ́. Àbáwọ̀ tá ṣẹ̀ṣẹ̀ ń jáde. Àbáwọ̀ tá ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ sí ní kéwú. Má lọ kéwú torí pé o fẹ́ ṣe jálàbí o. Tó bá lọ kéwú torí jálàbí ti bàjẹ́ o. Jálàbí ò tà mọ́ o. Tó bá jókè ti jálàbí ò ní rí ẹyẹ ò ní rí. Ẹyẹ lásán ò ní rí kó wá patronize ẹ. Tètè lọ wá iṣẹ́ ṣe. Ìmọ̀ràn lélẹ̀ fún gbogbo àwa tá ń kéwú lọ́wọ́. Ìmọ̀ràn ni o. Ìmọ̀ràn pàtàkì lélẹ̀ fún yín o. Fún gbogbo àwa tá ń kéwú lọ́wọ́. Tètè lọ àníyàn rẹ tètè lọ túnṣe o. Tètè lọ tún àníyàn rẹ ṣe. Tètè àsìkò ṣì wà o. Tètè lọ tún àníyàn rẹ ṣe o. Má sọ pé fẹ́ jókòó nípa fẹ́ jẹ́ kàlífà bàbá rẹ ò ní wá ṣiṣẹ́. Lọ wá iṣẹ́ ṣe. Ṣẹ́gbọ́. Ìmọ̀ràn fún gbogbo àwa tá ṣe tá ń ké lọ́wọ́. Ìmọ̀ràn pàtàkì ní fún yín o. Ẹ lọ wá iṣẹ́ ṣe o. Má jókòó ti jálàbí. Jálàbí ò tà mọ́. Ojú àwọn èèyàn ti là, ojú ayé ti là. Jálàbí ò tà mọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ jókòó ti jálàbí ò tà mọ́. Ẹ lọ wá iṣẹ́ ṣe. Ẹ lọ wá iṣẹ́ ṣe. Gbogbo ẹ̀yin ọ̀fà ọ̀dọ́ tẹ́ fẹ́ jókòó ti jálàbí, ẹ lọ wá iṣẹ́ ṣe. Ẹ lọ wá iṣẹ́ ṣe o. Ẹ̀yin yá wa nínú Islam, ẹ̀yin bàbá wa gbogbo yín la kí o. Ọlọ́run dúró ti ẹnì kankan wa o. Àwọn àfáà Sheikh Saheed Shittu akíyín, Ọlọ́run bá dúró tì yín. Àwọn àfáà Sheikh Mofọ́lọ́runṣọ́, Ọlọ́run á pẹ̀lú yín o. Ẹ ní jábọ́ láéláé. Àwọn àfáà òdodo nìyẹn tó ń sọ òdodo káàkiri ayé. Ọlọ́run á bá aṣọ ẹnì kankan wa o. Ọlá la haula wala quwwata illa billahil aliyyil azim.